alhamdulillah wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi adúgbò f'Olúwa wa akira wa pa kóńgbẹ akó àwẹ̀ Ramadan Ọlọ́run kó jẹ́ kẹ́mi ó sọ̀pọ̀ rẹ̀ kó jẹ́ kí ká ṣe ntí Ọlọ́run ó fi yọ́nú sí wa ńbẹ̀. Ẹ wo ọ̀rọ̀ àwẹ̀ tá ń gbà yìí ibi Olúwa ti pa èmi àti wọ́ láṣẹ rẹ̀ kí l'Olúwa wí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Olúwa la ṣàwẹ̀ lọ́ranyàn fún yín àtàwọn tó ṣáájú yín ní títorí kíni kẹ́ lè bá bẹ̀rù Ọlọ́run. A jẹ́ pé àṣé nt'Olúwa fẹ́ kémi rí orí ń bí àwẹ̀ òun ni ká bẹ̀rù Ọlọ́run o. Ká bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀, ká bẹ̀rù Ọlọ́run ní gbangba, ká bẹ̀rù Ọlọ́run bá lẹ́tọ̀ọ́ tá a fẹ́ fáwọn èèyàn, ká bẹ̀rù Ọlọ́run báwọn èèyàn bá gbẹ̀tọ̀ tiwọn náà lọ́dọ̀ wa. Olúwa má ṣe wá lólùbẹ̀rù Ọlọ́run o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.